ẹ̀yin tèmi a kú dédé wòyí a kú dédé àsìkò yìí báyìí la ṣe rí gbajúgbajà òṣèré èyí tí a mọrúkọ rẹ̀ sí ọláyíwọlá moruf èyí tí gbogbo ayé mọ̀ sí Àjàǹbàdàn níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan ibẹ̀ ni wọ́n ti bi léèrè wípé ṣé lóòótọ́ ni Sanyẹ̀rì ó ní ìgbéraga ẹ̀yin èèyàn wọ́n nítorí wípé gbogbo táwọn ń gbọ́ nípa Sanyẹ̀rì ni wípé ìgbéraga rẹ̀ pọ̀ sí àwọn èèyàn ẹ jẹ́ kèmi àti yín ẹ jẹ́ ká jọ gbọ́ nǹkan tí arákùnrin yìí èyí tó fi dá wọn lóhùn gbogbo tẹ́yin náà bá rò lórí fídíò náà ẹ fi dáhùn yín ẹ fi sí orí comment section ire o. lóòótọ́ ni Sanyẹ̀rì ní ìgbéraga. àtọkùn àròmọ̀là tẹnu apẹlẹ fẹ́ gbọ́ ìdìnnà santale mustekim àkọ́kọ́ ń bẹ̀ adìyẹ fẹ́ wọlé ń bẹ̀rẹ̀ bí ó bá bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ náà ṣe yóò forí gbá pẹpẹ ni. alára ní gbéraga. sẹ́ẹ̀rí gbogbo ẹ̀dá tọ́lọ́run bá ti dá tó pé nínú ayé tí ń wọṣọ àsìkò tí ń lo gbogbo táyé ń lò ó di dandan ayé aṣọ nípa ẹ̀ ayé ó sáré nǹkan kan sọ nípa ẹ̀ èmi náà gbàdúrà kan rí nǹkan kan sọ nípa mi o torí pé ẹni ayé òjò gbádùn ó sàn jẹ́ ni ayé gbàgbé ẹ̀ lọ. ẹlòmíì àwa tó mọ̀ yàtọ̀ nínú proudness àti principle ẹlòmíì à ní principle ọ̀tọ̀ ni tó máa jọ lójú àwọn èèyàn ẹlòmíì à ní principle fake life ló máa jọ lójú àwọn mi. Sanyẹ̀rì ní principle ni èmi náà ní ẹ̀yin náà ní tiyín Ìyálóde Àjáwá náà ní tiwọn but ojú tá a bá fi wò ó ń ló máa determine nǹkan tá a máa rò sí. apá mi bó ṣe wáyé ó ti dárí tí o ti máa ń lọ gbà mí mọ̀ ṣe báyìí àwọn ẹ̀mí wọn rò pé bẹ́ẹ̀ mo fi tásì sàpá ni ó sì ti dárí ni nígbà tá a fi ń gbá bọ́ọ̀lù skul láì ṣe àìdó olùwà. ẹ ti kán lápárí. àwọn èèyàn máa ń rò pé mọ̀ ń ga pa ni. dennis ni bí mo ṣe wà gan ó tún yẹ kí n sakọ ó yẹ kí n gbéraga torí n ò tó nǹkan tọ́mọ̀ ìgbé wọn lọ kó lu ẹ̀ mọ́rúgà wọ́n pẹ́ àwọn ò rí ọ gbọ́ngbà tí wọn náà bá ti fi yọ sí wọn ò rí ọ ẹyọ kan tèmi kan mọ̀ ni pé mọ̀ jẹ́ni tí ó mọ̀ tàbùkù èèyàn nínú ayé torí tí wọn bá ṣe ní ó receive so mo dẹ̀ láìdí àkàn tí wọ́n bá ní Ìyálóde mọ̀ ṣe nǹkan kan tí ò bá tí ì ṣe sí mi mi ò gbà pé ń ṣe torí kò sí sí mi àwọn èèyàn sì ní rojọ́ ok nǹkan kan ṣẹlẹ̀ ní ọdún kan Sanyẹ̀rì gangan ló fẹnu ara ẹ̀ sọ fún mi ó rìpọ́ọ̀tù àwọn ará Ìbàdàn fún mi lọ́dún yẹn wọ́n pè síṣẹ́. àwọn ará Ìbàdàn. bẹ́ẹ̀ ni wọ́n pè síṣẹ́ ó wá látìkù ó wá bá wọn ṣiṣẹ́ iṣẹ́ yẹn wá kù 3 sìn wọ́n ń ṣe rọ̀bọ̀ ríbi látàárọ̀ wọn jára mọ́ṣẹ́ yẹn iṣẹ́ yẹn wá kù 3 sìn adẹ̀ ti wà ní aago 4 nírọ̀lẹ́ ó wá ń sọ fún wọn pé pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń yaṣẹ́ yìí látàárọ̀ yìí o tó tún kù 3 sìn definitely lè máa ṣú òun ẹ provide hotel tóun máa sùn torí òun kì í drive alẹ́ ẹ provide owó hotel tóun máa sùn tàbí kóun rí ibi tóun máa sùn báyìí ṣẹ́ẹ̀dẹ̀ mọ̀ àwa náà mọ̀ ń study ara wa ni so tá a bá ti rí pm tí ń jàgbàdo lọ́sàn-án a ti mọ̀ pé tó owó tí ń fẹ́ rí mẹ́nu so ó ti mọ̀ pé tóun bá parí iṣẹ́ yẹn láago 8 òun ti lànà àwọn èèyàn ò níbi kankan tí wọ́n provide fún tí ó sùn so ó wá ń bá wọn fà títí aago 5 fi lù wọn definitely wọn ready láti provide ibi tí ó sùn